ṣẹgbọ́tàn yẹn ìgbéyàwó Òrìṣàfẹ́mi ló kọ kí n tó fún yín nìyẹn àfúnyín ní My Life Adékúnlé Gold back to back ẹ̀yin náà ti mọ̀ ìpè bíbá ẹni gbogbo ìgbádùn tí ò lẹ́gbẹ́ tó ti máa ń jáde wá sí etí gbọ́ ìfowópamọ́ àwọn olólùfẹ́ wa pátápátá akínyìn àsọké ẹ̀kárẹ̀ ṣé dáadáa lẹ́wà báwo ni iṣẹ́ ẹlòmíì ọ́fíìsì chair and table ẹlòmíì orí títì ní ọ́fíìsì wa ẹlòmíì hospital ọ́fíìsì títì akẹ́wọ̀n dókítà wa àwọn nurse àwọn oríṣiríṣi tá a ti lè dárúkọ wọn tán pátápátá akínyìn tá a bá ń lọ sí hospital ṣe mọ̀ ẹlòmíì doctor àti nurse ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn kan ló máa ṣílẹ̀kùn fún yín kan ló máa yẹ kárógun emergency àwọn kan ló máa sáré tara ṣàṣà láti ṣílẹ̀kùn fún yín lẹ́nu gate àwọn kan ló máa gbà yín wọlé àwọn kan ló máa wo káàdì àwọn kan ló máa ṣílẹ̀ àwọn kan ló máa ṣe test àwọn kan ló wà ní lab lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn so gbogbo àwọn èèyàn pátápátá tán wà lọ hospital ọkàn mi lọ sí sọ́dọ̀ wọn lónìí mo ní kí n kí wọn pé ẹ ṣeun tẹ́ ẹ fara ṣiṣẹ́ láti gba Ọlọ́run ní ààyè láti lò yín láti ra ẹ̀mí àwọn èèyàn padà fún gbogbo àwọn èèyàn tó wà níbi iṣẹ́ wọn pátá àwọn lawyers àwọn engineers lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn mi tẹ̀lé ká wọ́n tán gbogbo kan ìsápá mi lórí báyìí mo kí gbogbo yín pátápátá mo dẹ̀ sọ pé ẹ káàbọ̀ sórí Kilarigbo níkànnì Lágelú 96.7 FM ṣé wọn kò mọ́kọ́ play my life àtúnfàfihàn ní ìgbéyàwó ẹ̀tùmọ̀ pa ti ń bọ́ sí òpin ọdún díẹ̀ báyìí time tí oríṣiríṣi weddings àti ceremonies máa ń ṣe pàápàá wedding wọn ní ẹ ṣe kókó ń bẹ kó wọn náà wọ 2022 as Mrs kí wọn náà wọ 2022 as Mr wọn ní ẹ ṣe kókó ń bẹ ìparí ọdún yẹn ló dàbí pé níbí báyìí ní sáìdì bíi la máa ń fi wedding sí àdúrà wa ni wípé gbogbo àwọn tó ti mú ọjọ́ wedding sọ náà Ọlọ́run á jẹ́ kí ọjọ́ náà kókó láyọ̀ àtàlàáfíà ẹlòmíà ní wọ engagement nìkan ni tí wọ́n ṣàtìṣe engagement wo ó ti tó ẹlòmíà ní wo ẹṣẹ́ ìjà lọ mosque tẹ́ bá ti ṣe yẹn ó ti tó ẹlòmíà ní rárá o wo ṣàrà jẹ́ kí n lọ registry bẹ́ẹ̀ yẹn tí máa ti ṣe yẹn ó ti kúrò ń bẹ̀ oríṣiríṣi làwọn èèyàn máa ń sọ ó dà ẹ ti mọ̀ pé Kilarigbo kò lè má dùn jòyìn lọ à ń padà bọ̀ láti fún yín ní bó ṣe ń lọ lónìí Lágelú 96.7 FM ìbẹ̀lẹ̀wà ẹ má gbàgbé ó pa wà lórí Facebook Lágelú FM 96.7 Instagram Lágelú FM 96.7 YouTube Lágelú FM 96.7 ẹ máa tẹ̀lé wa back to back à ń padà bọ̀ ẹ má gbé kúrò ń bẹ̀. Fire for fire ní kẹ́fì ṣe. Fire Revival 2021 tọdún yìí tún ti kò. Èyí ti ṣe ti ìjọ Christ Revival Miracle Church. Fire Revival tọdún tó kọjá a ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀. Revival alágbára tó lu wá paláṣẹ fún Reverend PF ọwá pé kó máa wáyé lọ́dọọdún. Tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround. Bẹ̀rẹ̀ lọ́jọ́ 14 oṣù kọkànlá títí di ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2021 14th to 21st November 2021 supernatural turnaround. Agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀. Kódà kọ́dún 2021 yóò tó kọjá kó o tó rówó sayé. Kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe. Ó yẹ ká yóò kí ọ kú oríire ọmọ tuntun ni o. Iṣẹ́ tuntun ipò tuntun ìrìnàjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́. Wáyé dé Fire Revival tọdún yìí. Tí wọ́n máa wáyé ní Christ Revival Miracle Church number 7 PF Power Crescent Adéyẹmọlé out Malete Ìbàdàn. Pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbókàn lọ́rọ̀. Reverend Carl Menzoni láti Norway. Reverend Isaac Ọmọlẹ́yìn. Apostle Paul Alenuga. Reverend Gbénga Kotila. Olórin ẹ̀mí níbẹ̀ Láńrè Tẹ́ríba Atóríṣe. Olúwa lónìí bísí. Reverend PF and Reverend CO Ọwá lólùgbàlejò. Fire Revival 2021 tọdún yìí ibẹ̀ ló ti tán. It's about time for the 2021 All Nations Evangelical Church Annual Convention. Hallelujah! Jesus Christ, our Savior, is ever ready to wipe your tears away and give you unending joy. Come and key into His promises at the 2021 Annual Convention. Themed, Remove the Mask. It's time to remove the mask of shame and fear and step into God's abundance and protection. Happening at Anek Way, Onikmori, Lagos Ibadan Expressway, Felele Junction, Ibadan. Date is 15th to 21st November 2021. Revival, 5 p.m. daily. On Monday, Rally and Founders Day celebration. On Tuesday, Youth Day. And on Wednesday, Ministers Conference. Celebration night will happen on Thursday by 9 p.m. On Friday, Women Revival and Men Revival on Saturday. Grand finale is on Sunday by 10 a.m. Hosted by Bishop and Pastor Mrs. Iyabo Odeleye. Ministering Bishop Richardson Oyediran, Pastor Taiwo Adelakun, Ayewa, Anek Voices. For more inquiries, call 080-9731-6596. Come to Jesus and receive solutions to all your problems.
ọ̀rẹ́ mi Ajímọ́jàsán. Àwọn ẹja tó ń sìn ọgbọ́n wo ló ń dá sí tí gbogbo ẹ̀ fi tóbi báyìí. Àwọn adìrẹ rẹ tó ń sìn lẹ́yìn kùlé. Ẹyin wọn ló tóbi bọ̀kúbọ̀kú yìí. Iléeṣẹ́ Ọlábánjí Farms ni mo ti ń ra àwọn oúnjẹ ẹja àtàwọn oúnjẹ adìẹ mi ní gbogbo ẹ̀ ṣe dàbí idán lójú ẹ̀yin ọ̀rẹ́ mi. Rọ́nà ṣé kì í ṣe iléeṣẹ́ Ọlábánjí Farms kọ́nà tán polówó ni. Ẹyẹ méjì kì í jásà. Ọlábánjí feed mill náà sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹni tó bá fẹ́ ra èròjà eléyìí tó ń ṣe àǹfààní fáwọn ẹja adìẹ ẹlẹ́dẹ̀ àtàwọn nǹkan ọ̀sìn mi. Ó yá ẹ máa bọ̀. Bó ṣe GNC PKC fẹ́ni tó bá ní fọ́múlà tàbẹ́ni tí ò ní. Gbogbo ẹ ti wà nílẹ̀ ẹja búrọ́tà. Fẹ́ni tó bá fẹ́ ra díẹ̀díẹ̀ tàbáwọn alára túta. Oúnjẹ ẹja Ọlábánjí feed 100% float ní. Tó fi mọ́ oúnjẹ adìẹ wọn náà. Ó sì ti wà káàkiri Nàìjíríà. Ó tún bá ní grind àti mix 50% discount ló wà fẹ́ni tó bá grind lọ́dọ̀ wọn báyìí. Bó ṣe floating feed àti pellet. A sì tún wà wá lágbàtà fún gbogbo ẹ̀yin alára túta. Láti 2mm títí dé 8mm lóúnjẹ ẹja wọn. A lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ládojúkọ Black Horse. Lójú ọ̀nà Ìpodò Ìbàdàn. Tẹlifóònù 08035560179. iléeṣẹ́ Albasit International Alternative Therapy lábẹ́ àkóso bàbá Balógun bàbá ọba Sanra ló tún lọ gbẹtẹtàn wípé àlàáfíà rẹ lẹ́mí rẹ o gbọ́dọ̀ fi ṣàwàdà àbọ̀ gbàgbé wípé béèyàn lagi lóko ìsanra ni ó lò ìṣẹ́pọ̀ ọwọ́ ìṣẹ́pọ̀ ẹsẹ̀ ìsanni béèyàn nàró bẹ̀rẹ̀ músẹ́ ajéṣe ìsanra iní ṣiṣẹ́ déédéé gbogbo tó ní ṣe pẹ̀lú sanra tó gbé ẹ̀dá dúró lọ́yẹ̀ láyẹ̀wò awakọ̀ tó ń tẹ tọ́tù tó ń ju jíà lóòrèkóòrè ìsanra nílò kíní kankan ni àyẹ̀wò ara rẹ ni kó o ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé kó o lè mọ bí ara rẹ kù sí o ẹni tí ń kànṣẹ́ gba gold medal lórí ọpọ́n eré ìdárayá àtẹ̀yàn tí ń sá 440 lórí pápá ìsanra ní ṣiṣẹ́ rẹ̀ déédéé ìtìjú òsínbi kásán tí ń ṣe ni fẹ́ni tó yẹ ọ̀rọ̀ yé bọ́ọ̀bá lálàyé kà sí ọba Sanra nílé iṣẹ́ Albasit International Alternative Therapy lọ́dọ̀ bàbá àbàrbá ọba Sanra tó wà ní Yasebian Plaza lẹ́yìn ilé bàbá Adédùwú Màlété Ìbàdàn kúkú pè lórí nọ́mbà yìí 09031675555 09031675555 sinmi àjàrò mọ́sọ̀ lọ́tọ́jú ara ẹ̀. Suilanti dé, àfàwà o, ẹ jẹ́ ká jókòó gbọ́, ó dùn dùn. Kọ̀ǹgbẹ́ láti gbọ́ ojú ọ̀run wú kókó òjòba rẹ̀ ta ṣàṣà. Ètò bàbá ètò. Kíyìládà fà wá. Lórí rédíò Lágẹ̀lú 96.7 FM. Lọ́jọ́jọ́ Sunday láago 7 sí 7 àbọ̀. Ètò yóò máa wáyé. Kàlàtọ́kùn ètò yìí. Ilẹ̀ Wọlábí Ọláìyá ọmọ Bánkọ́lé. Ọmọ Ajígbàtọ̀ṣọ́. Ọmọ Ajífọjọ́ gbogbo dára bí ẹgbẹ́. Òun gangan la tọ́kùn ètò. Òun lómèdè pẹ̀tọ́mèdè tiri tó ń fèdè jáde nínú àwọn elédè tẹ́lédè fi ń pèdè rẹ̀. Lọ́sọ̀ọ̀sẹ̀ ni ó máa jọ́ tọ̀ọ̀tọ̀ lára ọ̀tọ̀ ni ó máa gbé jáde. Abala méjì lè tó yìí. Abala àkọ́kọ́ la ó ti máa gba bàbá wa lálejò. Ìyún ni bàbá wa Adéjọ́rìn. Adéṣuyì tí gbogbo ènìyàn mọ̀ sí ṣúyí la. Níbi tí ó ti máa dá wa lẹ́kọ̀ọ́. Lórí ètò ìlera lọ́rọ̀. Sẹ́ẹ̀mọ̀ padà tó bá dá ṣáká ló ń ṣe ọ̀rọ̀ fáwọn tó jẹ́ pé ń pèdè ọ̀rọ̀. Ìyẹn gangan la fi gbé kalẹ̀ o. Abala kejì. Níbi tá ó ti máa nọwọ́ sí yín láti máa gbẹ̀bùn lóríṣiríṣi. Èyí ni recharge card. Ṣúyílàndà fáwà. Ẹ má yiri ẹ o. Ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Ní Lágẹ̀lú 96.7 FM. Aago 7 sí 7 àbọ̀ ni ẹ má mí sí ẹ o. Lágẹ̀lú FM 96.7. ẹ káàbọ̀ padà sórí 96.7 FM Lágẹ̀lú ọ̀gá at the top Kilarigbo lẹ́tọ̀ Folakemi Mighty lórúkọ ti tèmi. Ẹ mọ̀ pé mò ń sọ lẹ́ẹ̀kan pé tá bá ti ń bọ́ sópin ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn òpin ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń dá ọjọ́ ìyàwó síwájú. Àwọn èèyàn ní ọ̀yà o jẹjẹjẹ àsùnsọ́pọ̀ sí end of the year. Ọ̀nkù kìnìkan ti dé láti Germany, bọ̀dà kìnìkan náà lè ráyè wá láti Kano, kìnìkan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n ṣàmà sẹ́lẹ̀ wọn káká tẹ fi kásẹ̀ ńlẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn òun ló máa ń ṣẹlẹ̀ nígbà tí òpin ọdún tó bá ti súnmọ́ tó ṣe. Ẹ̀dẹ̀ sí mọ̀ pé ìgbéyàwó oríṣiríṣi àwọn èèyàn ẹlòmíì gan oṣù kan péré ni ó máa ti sọ̀rọ̀ ẹ̀ di kí náà ń porúkọ ẹ̀ marriage counselor. Ẹlòmíì tó bá ti bẹ̀rẹ̀ báyìí ọlọ́dún 3 á di marriage counselor, ọlọ́dún 10 wọ́n á ṣe marriage counselor, ọlọ́dún 40 wọ́n á ṣe mọ́ oríṣiríṣi àwọn èèyàn náà ní oríṣiríṣi nǹkan tí wọ́n máa fi ń sọ pé mo mọ bó ṣe ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, mo bó ṣe ń ṣe àdẹ lè kó idea anybody síta, lè kó idea anybody dànù, rather everybody náà ló lá idea àti tẹ bó bá ṣe work fún mi ó lè má work fẹ́yìn, ó lè work fẹ́yìn bẹ́ẹ̀ kó má work fẹ́yìn bẹ́ẹ̀, oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni. Now ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ṣé ẹ̀yin máa ká ní wọ́n fi yín ṣe kí náà porúkọ marriage chairman. Wọ́n ní chairman wa lónìí ó ní ìyá kìnnìkan àbí bàbá kìnnìkan.
ṣẹ́yìn máa advice ọkọ àti ìyàwó tó jẹ́ new couple tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbéyàwó wọn pé kí wọ́n allow third party tí wàhálà bá bẹ́ sílẹ̀ ṣé kàn allow third party ẹnì kẹta láti bá wọn dá sí àbí kí wọ́n máa allow ẹnì kẹta láti bá wọn dá sí? ẹlòmíà ní ẹ wo ìjà tẹ́ bá ti jà ẹ parí ẹ láàrin ara yín, ẹ má yẹ kí tí kẹta bá yín gbọ́, ẹ má yẹ kán bá yín dá sí, ẹ má yẹ kán bá yín yé sí, ẹ má yẹ kán ṣe. Kí ni advice tẹ́yin máa fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń ṣe tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àbí tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó as a newly married couple? Ṣé kí wọ́n allow third party ni àbí kọ́ máa allow third party, pàápàá tí gbọ́ mi sí omi ò tó bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Fún gbogbo ẹ̀yin bàbá wa pátápátá àtẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin ọ̀nkú wa lóríṣiríṣi, mo mọ̀ kéèyàn onílàákàyè nìyí. Àsìkò tí tó tẹ̀yin náà máa darapọ̀ mọ́ wa lórí Kilarigbo lónìí. Ó yá, kí lẹ fẹ́ sọ sí eléyìí? Ṣé kéèyàn gba third party láàyè ni àbí kéèyàn má gba third party láàyè? 0902-369-9664 ìyẹn fún àwa tiwantiwa tàwa bí fáwọn tiwa tó wá wà lókè òkun +234-7018-870-151. ṣé nǹkan tí ẹ̀yin máa advice ni? ṣé nǹkan tó bójúmu ni? ṣé nǹkan tó wà advisable ni kéèyàn allow third party kó máa bá tọkọ tìyàwó dá sí ìjà ní ìgbà tí pàápàá tọkọ tìyàwó tó ṣẹ̀ṣẹ̀ mọ àwọn love one tintin? ṣé nǹkan tẹ̀yìn advice ni àbẹ́yìn máa ní kàn máa gbà wọ́n láàyè? Hello, ẹ káàsán. Hello, ẹ káàsán, akínyìn ẹ̀kọ́ ètò lákìlú òní bàjẹ́. Ẹ káàsán. Orúkọ tèmi ni Olúwa Rótìmí self-contained àríṣẹ́ àpáta bàtẹ́. Kò kí ń dára láti máa allow third party, pàápàá jùlọ tó bá jẹ́ ìgbéyàwó àṣẹ̀ṣẹ̀ ṣe. Torí pé ìmọ̀ràn tó máa fún ọkọ ó máa yàtọ̀ sí ìmọ̀ràn tó máa fún ìyàwó. Irú nǹkan báyìí ó lè dá lérú. Tó fún ti eléyìí mi ò fara mọ́ o, gbogbo ìjà tán bá ti jà kán máa parí ẹ̀ láàrin ara wọn. Ọlọ́run á bá wa tó ìdílé gbogbo wa tó. Àmín. Ẹ ṣeun. Ó dà Mr. Olúwa Rótìmí self-contained, ẹ ṣeun tẹ́ bá wa dá sí ọ̀rọ̀. Àwọn ti sọ títí ẹ jẹ́ ká gbọ́ tẹ̀lé bí. Ẹ káàsán o. Hello, ẹ káàsán o. Ẹ káàsán sá. Ẹ kú ètò ìyàwó nìkan la rí lénìí. Wà bẹ́ẹ̀ ni. Kò ní bàjẹ́. Àmín. Orúkọ mi ni Saheed Àtàkánkán láti Ìtàgbàdàn ní Ìbàdàn. Ẹ káàbọ̀. Ṣe rí ọ̀rọ̀ tí ẹ wá gbé kalẹ̀ yìí bó ṣe ní inú náà ló lóde. Torí bó ṣe lè wù kó rí. Wọ́n ní a kì í dákẹ́ kú àti kì í wòsùn dáràn. Torí ńgbà míì wá tó já sí pé bóyá àwọn violence kankan tí a máa ń rí ní káàkiri níta yẹn ló já sí pé tí wọ́n bá rí ẹni bá wọn dá sí ṣó yé yín ó ṣeé ṣe má yọrí sí èmi ni pé wọ́n lura wọn pa wọ́n gúnra wọn pa nǹkan kan bẹ́ẹ̀ ṣó yé yín tó bá já sí pé bìkọ́ tá a bá sọ wípé bóyá nígbà míì wà gbogbo kómi ká má rò fẹ́ nìkan ká má ṣe kínní ó di dandan èèyàn máa ní ẹnìkan tó já sí pé ó yẹ kó jẹ́ ọlọ́rọ̀ èèyàn. ṣòdì eyín tí òfin ní já sí pé bóyá ẹlòmíì lélẹ́yìí láti ìrònú depression kan wà yí àkàndé pé ó lọ parẹ́ dànù látara ẹ̀rí ẹni sọ̀rọ̀ fún. ṣòdì eyín tó lójú tí èmi fi wò nígbà míì wá sí ẹ rí gbogbo nǹkan ò rí bákan náà o ẹ worú èmi àti ìyàwó mi ní ìsìn yẹn kò sẹ́ni tó ń bá wa parí ọ̀rọ̀ ìfàtà àti kò sí ẹ̀yà àti ẹ̀ ń ṣe sọ́ọ̀rì gan ebi kò ń retí sọ́ọ̀rì. ṣé ẹ mọ̀ pé téèyàn bá ń retí lèyìn ó mọ̀ ni ẹ kò ṣe sọ́ọ̀rì fún mi. ṣé ọ̀dà sàn ìjà wa dẹ̀ nílé yìí ó tẹ̀ wá pẹ́ jù bóyá lálẹ́ ní ìsìn nígbà bá ti dáná fún mi láàárọ̀ kí ló tún kù. ká mọ bọ́rọ̀ wa lọ ni. ṣé ó yẹ yín tó gbogbo èèyàn kan ni ó wà rí bẹ́ẹ̀ àwọn míì wá tó yẹ pé agídí ọ̀sùnmọ́ dúró lórí pé o láti ṣe sọ́ọ̀rì fún mi dandan ni kìnìkan ni ẹ mọ̀rú ẹ̀ láti bẹ̀ lọ àwọn ọ̀rọ̀ kéékèèké àfẹ́ máa wáyé ẹnì kẹta ó yẹ bí ọlọ́rọ̀ ó lè jẹ́ pé bóyá ní ìdílé yà bí bàbá àbọ̀ rẹ̀ gan pàápàá ní ọkàn ra báwọn dá sí àgbà kí ló wá le tó yẹn nínú gbogbo èyí tó wà nílẹ̀ tí wọ́n á tẹ̀ yanjú ẹ̀ síbẹ̀ tó èèyàn lè kó kọ gbúdọ̀ pọ̀ jù ní kó jẹ́ pé tó bá ti ra ìṣókè kinní báyìí kinní kan tó bá ti ṣe báyìí
tó yẹ kó ní level tó máa dé. ó yẹ kí third party wà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n personally o ẹ̀yin ò ní ìdẹ́ lọ́dọ̀ títí yín láàrin ẹ̀yin àti ìyàwó yín. lọ́dọ̀ ní ti tèmi o ẹni because kí ni ìdí tí ó fẹ́ fi sóyè yín èyí ò ní ìdí ẹ̀ lórí mọ̀mọ́ bí mo ṣe ń máa ṣe nǹkan mi. ẹ kó ètò. Thank you Mr. Saheed, thank you so much. fún àwọn tọkọ-tìyàwó tán ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ journey ìrìn àjò ìgbéyàwó yìí ṣé ẹ̀yin máa sọ pé kí wọ́n gba third party láàyè tí gbọ́n mi sí omi ò tó bá ṣẹlẹ̀ láàrin wọn. hello ẹ káàsán. hello ẹ káàsán. ẹ káàsán ẹ kú ètò. yes sir. lágbèlú ò ní bàjẹ́. àmín. Rapin Dady nǹkan mi ìgbóhùn Rapin. àlàáfíà ló wà ẹ ṣeun. ṣàṣà ló sọ̀rọ̀ láti kọ́ la. ẹ ṣeun. ẹ kú ètò. bí mi ṣe wù third party tó bá make sense tó jẹ́ kó ti ní ìrírí mo fọwọ́ sí pé kí third party wọlé. bó tó bá ti jẹ́ pé third party gan fúnra ẹ̀ gan ò dá létò rí mọ̀ ọ̀gbẹ́ kó jẹ́ kó ọ̀lẹ́gbẹ́jọ́ tó kọ̀ gbẹ́jọ́ bá rú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣẹ́ mọ̀ ó tún máa pa kún ìṣòro yẹn ni. tó bá ti dá ní gbọ́mọ̀ ni tó bá jẹ́ pé tó make sense tó wà sensible tó ti rí ìrírí sẹ́mọ̀ tó bá gbẹ́jọ́ wá ba àmọ́ nǹkan tó máa fi fún wọn ní orientation láti jẹ́ kó lè gbégbèsè ayé aláyọ̀. Thank you so much. ẹ ṣeun thank you so much. oríṣiríṣi ni wọ́n ní tó bá kọjú sí ẹnìkan ẹ̀yìn ló máa ń kọ sí ẹlòmíì. hello ẹ káàsán. hello okay yẹn ò click. Lágẹ̀lú 96.7 FM Kilarigbo ẹni àwọn kan sọ pé third party yẹn wọ́n ní no nífẹ̀lẹ́ mi ní third party tó make sense yẹn ní pé third party mi wá tí ò make sense. ẹlò ẹ káàsán. ẹlò ẹ káàsán mà. Mrs. Adédoyin ẹ káàbọ̀ mà. mo ń gbọ́ yín dáadáa mà. Ẹ̀rọ sábàwọ̀ dàda àwọn ní ìdí podcast. Èyàn ní ìdẹ̀, ok. Máa ní kọrin ní ìjà tọkọtaya ayé ẹlọ́mẹ́ta sí ìpínlẹ̀ kan á parí. Á parí ẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ̀rọ dáadáa ló gbé ọmọ kan ṣe orí ẹ̀ sílé. Tóbìnrin bá ti mọ bọ́ ṣe ń bẹ ọkùnrin, òṣìṣẹ́ ọkùnrin yẹn ṣe lè tú tó máa wà lọ. Ṣé tọpatì ní ìlú? Ẹ ṣe lọ́dọ̀ títí wọn àwọn gbàgbọ́ pé obìnrin ló máa ń ṣe ọkùnrin ṣáṣáṣá bọ́ ní ti má gbọ́ wọn yé wọ́n ní tí obìnrin bá ti wọn bó ṣe ń bẹ ọkọ wọn ní kò ní problem ṣùgbọ́n àwa kan àní fẹ́ rò bẹ́ẹ̀ pé àwọn òṣèjọ́ obìnrin ló gbọ́dọ̀ bẹ ọkọ every time. ẹ káàsán. ẹ kú òde ẹ káàsán. ẹ káàsán máa. mo lọ fọ ẹ lọ. àlàáfíà ló wà máa. èmi ni wọn sọ dé o. yes ma'am. táà ní pàṣẹ ìyàwó ní màtí náà sọ́ọ́dì náà mọ́tà tẹ̀mí bí ọ̀nà ògùn rẹ̀ ní ìmọ̀fẹ́ rẹ̀ èèyàn ọkùnrin jẹ̀bi obìnrin jẹ̀bi ọlọ́wọ́ sọ́ọ̀rì gẹ̀ẹ́dì tó lọ́tọ̀ pẹ́pẹ́ máa ṣe yẹn sáà kókó òun pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ wọ́n yẹn létí ọbẹ̀tọ̀ yìí kéèyàn máa fún àyà àtọ̀rọ̀ bí ìrìnsí ẹsẹ̀ nu wo ìyàtọ̀ kan mi máa parí ìjà rẹ̀ ẹjọ́ àbá mi ti kú ní ọkọ mi máa parí ìjà rẹ̀ bẹ́ẹ̀ máa ti máa fi ṣe ìjà jẹ̀bi àwọn obìnrin ní ẹlẹ́sẹ̀ jù ọ̀nà àmì ọkọ̀ àwọn máa ń ga máa gbogbo kọ́mínísà sọ́ọ̀rì òtítọ́ ẹlẹ́yìn náà máa fi ẹnìkẹta nílé oyè tí fi ẹ̀sìn ara rẹ̀ níta ni lọ́kàn ìwọ̀sẹ̀ ní ìmọ̀ fẹ́ fi yíyí ní èyàn fi tẹ́ ẹjọ́ pé ní ìmọ̀ kọ́fà aláàtúntò sí ìjà gàgàgà náà ìjọba pé ní ọ̀rẹ́ pé èmi lọ sí aláàtọ̀ gbọ́ ní ọ̀sọ̀ ta ni ìyẹn bẹ̀ jẹ́ ara rẹ̀ ta ọ̀sírí ilé yẹn gbìtì ẹ̀mí dẹ́lógún ọ̀rẹ́ lẹ́mi tẹ̀mí o ní ìṣe mọ́ sí mi ẹ̀jẹ̀ rẹ̀ èyàn mẹ́ta wàhálà ni ẹ̀kú ètò. ẹ ṣeun ẹ ṣe tẹpẹ ìyá àbíjẹ lẹgùsí látọjà ọba náà ṣẹ̀ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán yẹn wọ́n ní lọ́dọ̀ táwọn wọn làwọn fi àwọn òfarasí rárá wọ́n ní ṣẹmí bẹ òun ní ogun ọ̀rẹ́ ẹ ló ẹ káàsán fún àwọn tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lọ. ẹ káàsán. ẹ káàsán o ìyá báràkà ló ń sọ̀rọ̀. ìyá báràkà ẹ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ ò ṣe rí third party ó dá dáadáa ṣọ́dọ̀ àwọn ọkùnrin kan wà ó máa ń gbá lórí wọn gan kò sí bí ìyàwó wọn ṣe lè tẹ̀wọ́ tó ẹ̀rọ dáfà àfi tí third party bá tó wọlé kọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ asẹ́kọ̀ọ́lì tí obìnrin bá wà
tó bá ti ní gbogbo nǹkan tọkọ òun ṣe bí ikú kó lè jọ́ síta o ọ̀rẹ́ tó máa fi kú dànù wọn níwọ̀n kan tó pa. So kó tètè láhùn síta ẹ wo à ń padà bọ̀ ẹ má yí kúrò bẹ́ẹ̀ ní Lágẹ̀lú 96.7 FM afẹ́dójú ọjà. nítorí pé erùpẹ̀ ní ènìyàn òun yóò sì padà di erùpẹ̀ àmọ́ ní ti àwọn àyànfẹ́ bíi bàbá wa alàgbà Emmanuel Mobẹ̀rùọlá Ẹniọlá Ọládìran a ní ìgbàgbọ́ wípé a ó padà gan ní lóòrọ̀ àjíǹde. Jerusalem tọ̀run orí mi ìlú mi. èyí gan sì ní ìrètí ayọ̀ fún ẹbí pa Ẹniọlá Ọládìran ní Àràrọ̀mí Ọ̀yọ́ ẹni tó jáde láyé lẹ́ni ọdún 82 82 years sátidé 30 oṣù kẹwàá lètò ìfẹ́rúfẹ́rúfẹ́ èpẹ̀fẹ́ ó wáyé nínú ìjọ FCBA Baptist Church Àràrọ̀mí Ọ̀yọ́ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lọ́jọ́ yìí kan náà ní amílẹ̀ títí ayẹyẹ ìwẹ̀jẹ̀wẹ̀mú ní gbàgede Olivet Baptist School Tobacco area lọ́yọ́ọ́ bàbá Emmanuel Mobẹ̀rùọlá Ẹniọlá Ọládìran ọmọ ilé Kúyẹ̀ lágbolé aláyẹ̀ yìí ní Fìdítì Ìjẹ̀ṣà òrídìí ìṣáná ìlélẹ́rú ọwá tí í múná roko Ìjẹ̀ṣà tó gbọ́ tí kalẹ̀ láì ṣọ̀wẹ̀ ó gbẹ́gbàá jùnù ó rántí ara ní gbéni ẹgbàá yìí gbé èèyàn ìpàdé tún di lóòrọ̀ àjíǹde o olùkéde aya àwọn ọmọ àtọmọ ọmọ. ọ̀rẹ́ kí ló dé tó doríkodò tó ń ronú. wo ó ti sú mi jàre. má jẹ́ kó sú ẹ. ìwọ náà jẹ́ ká jọ lọ sí Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited látọjọ́ tí mo ti darapọ̀ mọ́ cooperative ẹgbẹ́ alájẹsẹ́kù wọn lọ́lọ́run ti ń ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún mi. bí mo fẹ́ yáwó ìrọ̀rùn ni bí mo fẹ́ fowó mi dókòwò oṣooṣù ni wọ́n san èlé rẹ̀ fún mi wọn ò já mi kulẹ̀ rí. dákun ọ̀rẹ́ já mi tó jọ mú mi débẹ̀. àṣírí wa yóò máa bò alájẹsẹ́kù lọ́nà àbáyọ ọlọ́run ṣe ń lo ilé iṣẹ́ wa Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited fún gbogbo ènìyàn àwa náà kọ́ ọlọ́run ọba ní ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. bẹ́ẹ̀ni o ẹ tara ṣàṣà máa bọ̀ ní Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited ọ́fíìsì wọn wà ní suite 6 Alberca Plaza Fifth bus stop ní Bódìjà Ìbàdàn àtẹlẹ tó wà ní 38B ọgbọ Paríde shopping complex Ògùnpa Ìbàdàn telephone 09042373866 owó tẹ́ bá ń yá ẹ má fi jẹ tọ̀ìtọ̀ì ẹ tètè máa sọ padà kẹ́lòmí ò lè rí yá o. ó ń bọ̀ Daniel Kolenda nílùú Ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkì ẹ jáde wá o gbàlá. Igo ṣẹlẹ̀ o Papa Chineke God wan show a powerful hand again for Ibadan. na big powerful gospel crusade with anointing of God Daniel Kolenda wey take over mantle from great evangelist Riyad Bọ́ńkì. This na 4-day crusade wey go begin for the march from Thursday 11 go reach Sunday 14 November 2021 for Amsterdam Wofo Olodo Iwo Road Ibadan from 4 p.m. every day. Papa God wey him be miracle worker go give salvation, healing, deliverance together with signs and wonders wey go shake the devil. Na so fire conference go shele for all believers from Thursday 11 go reach Saturday November 13 from early morning 6:30 o'clock for the same place Amsterdam Wofo Olodo Iwo Road Ibadan. Glorious hand of Papa God done already dey shake Ibadan. For this ogbonge 4-day powerful gospel crusade with evangelist Daniel Kolenda no carry last o Jesus na baba.